ọkùnrin kan tó ń ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ kan nílùú Ìbàdàn ló gbé ìyàwó rẹ̀ wá sí kóòtù. Ó ní kí wọ́n tú ìgbéyàwó àwọn ká. Nígbà tó ń sọ̀rọ̀ ní, olúwa mi, ìyàwó mi, mo fẹ́ ká ẹ tú ìgbéyàwó wa ká nítorí pé kì í gbà kóun ó súnmọ́ òun ṣe eré lọ́kọláya. Ètò ń sọ bẹ́ẹ̀ tí yẹn kì í gbà káwọn jọ ṣeré ìbílẹ̀. Ó ló ti tó bí ọdún 3 sẹ́yìn. Kódà àbígbẹ̀yìn àwọn tó jẹ́ ọmọ kẹta ó wà lọ́mọ ọdún kan. Ìgbà yẹn ló ti ń kọ ìbálòpọ̀ fóun. Ọmọ náà sì ti tó ọmọ ọdún 4 ní ìsìn. Òun ti bá fà á títí tí ibi tó ti ń bá fà á ó kó kúrò nínú yàrá. Ó lọ yàrá míì. Ó ní ẹ tú àwọn ká. Òun fẹ́ fẹ́yàwó míì kọ́mọdé ń lọ. Kó fún un láyè kó máa bá tiẹ̀ lọ. Ìyàwó náà wà ní kóòtù. Nígbà tóun náà ń rojọ́ níwájú ààrẹ kóòtù, ó ní olúwa mi, iṣẹ́ ọkọ mi tẹ̀ ń wo ìka ayé àti tọ̀run ni, aláìláàánú sì ni pẹ̀lú. Ó nígbà tí ó ń ro ẹjọ́, ó yẹ kó sọ nípa ohun tó ṣẹlẹ̀ kóun tó máa kọ oorun fún un. Àkíyèsí tó ń ṣe ni wípé nígbà tó ń bí àbígbẹ̀yìn òun, ìwà rẹ̀ yàtọ̀. Kì í dá sí bùkátà ilé mọ́. Òun lòun ń gbọ́ bùkátà àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Gbogbo ìgbà kò sí ni. Iwájú ìta lòun ti ń ta ọjà. Ṣọ́ọ̀bù tó yẹ kó fún òun níwájú ìta, ó fi rẹ́ǹtì fẹ́lòmíì ni. Bẹ́ẹ̀ nínú òógùn ojú àwọn méjèèjì làwọn ti kọ́lé náà. Òun ló dúró yìí. Ẹbí léèrè, ọ̀pọ̀ ìgbà ni ó sọ pé kò sówó lọ́hùn nítorí ilé táwọn ń kọ́ lọ́wọ́ kóun lọ sanwó iléèwé àwọn ọmọ. Ìwọ̀nba ọjà tóun ń tà níwájú ìta lòun fi ń gbọ́ bùkátà. Ṣé ẹ sì máa wò ká ẹ máa wò báyìí. Bó bá ti bóun ja ìjà kékeré kan, kò ní jẹ oúnjẹ òun mọ́ nínú ilé. Ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ló máa ń gbé oúnjẹ wá fún un. Tí wọ́n bá sì rojọ́ lójú ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀, kànrà kí ẹ parí ìjà yóò tún máa rúná sí ni. Àfi bíi kí ìjà yẹn mọ́ parí mọ́ láéláé. Ọkọ òun mọ̀ wípé òun wà nínú àìsàn kan láti bí ọdún díẹ̀ sẹ́yìn tó ń bọ̀ òun fínra. Ó ní olúwa mi, òun láìsàn ọkàn tó jẹ́ pé gbogbo ìgbà lòun pòyì ilé ìwòsàn. Ṣùgbọ́n ọkọ òun ò béèrè rí wípé báwo lára rẹ̀, kò béèrè rí. Bí ìgbà tó jẹ́ pé ìtò ń ṣe òun kò kan ni. Òun ti gbà fọ́lọ́run. Ìgbàkúgbà ní kú lè dé. Ó ní kò ní sọ fún òun pé owó nìyí lọ sílé ìwòsàn tàbí kó lọ ṣe àyẹ̀wò. Ó lè tó wá dùn ún jù ni pé ó tún wá kọ ẹ̀yìn àwọn ọmọ sóhun. Nígbà tó ń ti ní àìsàn yìí, lọ́kọ òun ti pe àwọn ọmọ gólẹ̀ tó ti ní tí ìyàwó òun ìyẹn òun tàbí ìyá yín bá lọ o, ẹ má rò pé bóyá àwọn jọ kọ́lé yìí ni o, àti pé òun lòun san owó iléèwé yín o, ìyá yín ò ní kọ́bọ̀ ń bẹ̀ o. Bẹ́ẹ̀ òun sì kọ́. Ó ní gbogbo owó tí òun sì ń ná lórí àwọn ọmọ yìí kì í ṣowó kékeré. Gbogbo owó tóun nílò ti ná tán sí hospital lórí àìsàn. Nítorí pé òun ò rówó ná lórí àwọn ọmọ yìí mọ́ ló ṣe sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ níwọ̀nba kéékèèké tó ń rí ná fáwọn ọmọ. Ọ̀dájú lọkọ òun o. Ó fẹ́ máa súnmọ́ ìyàwó tó ń ṣe gbogbo eléyìí sí. Parí ẹ̀ ní àṣírí tó padà tú sóun lọ́wọ́ tóun sì mú wọn lọ́rùn ọwọ́ pé ọkọ òun ṣàgbèrè pẹ̀lú ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. Ìyàwó ẹ̀gbọ́n ọkọ òun àti ọkọ òun wọ́n ń ṣe nǹkan ìríra. Wọ́n ń ṣe nǹkan ẹ̀gbìn. Wọ́n ń ṣe wọléwọ̀de. Ṣùgbọ́n òun mọ̀ pé Ọlọ́run ló ní ìdájọ́. Torí wọn mọ̀ wípé ọ̀rọ̀ yóò débi tó dé yìí. Wọléwọ̀de lásán lòun pè é. Ó ní ẹ máa wò ó. Èèyàn kan ní ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ sọ fún pé àbúrò ọkọ rẹ̀ ó ń ṣe nǹkan pẹ̀lú ẹ̀ tó sì jọ rẹ̀ nìyẹn. Ìgbà tíjà dé láàrin wọn,
nìyẹn pé òun ló sọ pé ọkọ òun àti ìyàwó ẹ̀gbẹ́ ń ṣe àṣepọ̀, ó sì fi rìkọ́dì ohùn rẹ̀ ó fi hàn òun lórí fóònù. Ó ní olúwa mi, báwo ni ọkọ òun yóò ṣe máa bá ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀ láṣepọ̀? Òun ò lè gbà kó tẹ̀lé òun tàbí kó súnmọ́ òun. Ó ní nǹkan yìí ló gba ọgbẹ́ lọ́kàn òun. Òun tún mú wọn lọ́rùn ọwọ́ náà. Ìdọ̀tí bíntín létí àwo gbẹ̀gìrì. Ṣé bójú bá kú òun bẹ̀ ọkàn ó lè kúrò ń bẹ̀ ni? Oníjọ́ tó ń mú wọn, ó ní wọ́n jọ ń jáde nílé ìtura ni. Wọ́n ti àdúgbò àwọn, wọ́n lọ sọ́nà tó jìn lọ́nà Mọ́níyà. Ó ní ta ni kò ń sọ fún? Ó lẹ́yìn rẹ̀ làwọn ẹbí ẹ̀ máa ń wà. Ṣé wọn ò ní sọ pé òun fẹ́ dẹbírú ni? Òun ò ṣetán àti sọ̀rọ̀ yìí jáde bí ó bá jẹ́ gbogbo òun wá kóòtù. Ṣé irú ọ̀rọ̀ yìí lèèyàn ń sọ síta? Ó mọ̀ pé òun mú un lọ́rùn ọwọ́ o, ó tún làgídí. Olúwa mi, òun náà ò nífẹ̀ẹ́ mọ́. Ẹ tú àwọn ká. Ó tó gbóhùn lọ sí yàrá mi nìyẹn o. Bóun ò bá lọ yàrá mi, ó ṣeé ṣe kí nǹkan mi ò ti ṣẹlẹ̀. Òun àti ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀ tẹ́jọ́ ń ṣe wọléwọ̀de. Ó ní lọ́jọ́ kan lẹ̀gbẹ́ ẹ̀ sọ pé ẹ tiẹ̀ sì jẹ́ kóun kú kẹ́ ẹ tó jogún òun ò mọ̀ bóyá ó mọ̀ tàbí kò mọ̀. Ó lọ́mọ ìgboro kan báyìí níyàwó ẹ̀gbẹ́ ẹ̀, òjíṣẹ́ Ọlọ́run sì lẹ̀gbẹ́ ẹ̀ torí pásítọ̀ ni. Ó ní ṣe bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ yẹ kó kú kó tó jogún ẹ̀gbẹ́ ẹ̀. Ọkọ òun ò wúlò fún nǹkan kan. Ẹ tú àwọn ká o. Àwọn ọmọ tó sì kọ̀yìn ẹ̀ sáwọn, Ọlọ́run á jẹ́ kán padà rójú òun lẹ̀, wọn ó lè ṣàánú òun torí pé wọn ò ráyè ìtọ́jú òun rárá. Bàbá wọn ni wọ́n ń tẹ̀lé kiri. Ààrẹ kóòtù mí kanlẹ̀. Ó ní níwọ̀n ìgbà tí kò ti sí ìfẹ́ láàrin ọkọ àti ìyàwó wọn, ó tú ìgbéyàwó wọn ká. Wọ́n jáde nínú igi ìgbẹ́jọ́.